olórí burúkú ológo àná àṣìírè èmi já olórí burúkú tó ń gbé kiri ni. Crazy ogun kill you Bobrisky. Oh my ṣẹ̀wọ̀n aboyawere. Me I'm uploaded. Mama cast you. I will cast you. I will casted you. Ipe o man do dini. God create you na man you be. Olórí burúkú. Oh ni jèrè. Olórí burúkú. Yàlá ìyá tó bí ìyá olórí burúkú ni. Jẹ́ sọ bo olórí burúkú ọmọ jẹ́ sọ fún ẹ leni. Àwọn ọmọ tó bí òótọ́ wọn. Ṣebí kan ìyàwó lára àwọn ìyàwó ẹ sì jáde tó sọ pé 150 lórí burúkú ọmọ òfò ara ẹ ló sẹ́ndì láti bí oṣù mélòó àláyé ẹ ti bàjẹ́. Wahala gbege kilo today bayo. All right, so let's start this story from the beginning. Ajao hosted one of the biggest movie premieres of 2024 so far on the 24th of March as she premiered her film Beast of Two Worlds. I think it's called Ajakaju or I'm sorry, I can't remember. At Filmhouse Cinema, Sekomo, Lekki, Lagos. It was well attended. Big names in Nollywood, especially Yoruba Nollywood, came out to support her. And they were all asked to observe the dress code, which was Royal Beasts. One of the attendees, Bobrisky, observed the dress code and came all dressed up. Now, there was a prize for Best Dressed Female, and surprisingly, Bobrisky won it. Wow. Best female. Yeah. Bobo. Yeah. Bobo best female. Yeah. Bobo. No, Bobo show logo. Debi ni. Oh, logo. Let me understand. Jojo Bobo logo best female. Female. Yeah. I think you are going to What look best female? That's my God. But show us what you look best female. Yes, no, I want it. Give me look best female. Talomu. But I feel me lomu. Now, this is where the whole Bege Wahala started. People didn't understand why, including Portable, who called Bobrisky out on social media. Yes, they give Bobrisky Best Female Dress of the Year for movie. Share now, not be Actribution. Èèyàn tó ṣèdì máa ń wé do yansh, wé do breast. Now, all those ladies, fine ladies, wey dey act movie, rí wọn fún award. Èwo nínú yín ló fún ọkùnrin ní award tó pè ní obìnrin? Bobrisky na man now, àbí? Bobrisky kò ní Bobby ó fowó ṣe Bobby ni. Bobrisky kò ní dì ó fowó ṣe dì ni. Ẹ ti báyé jẹ́ o, ọ̀run mòru. Now, wetin all those small children, our tomorrow. Now they're going to hear say the man they do yansh, man they turn to woman. Can't they give her award? Ṣé whining? Ṣé bá báyé jẹ́? Whining. Àwọn tó yẹ kẹ́ rán lẹ́wọ̀n fún ọ láwọ́ọ̀dù, ẹni tó yẹ kẹ́ tì mọ́lé, kẹ́ sólókùn pa. Èèyàn tó ọkùnrin na máa no go do breast. Èèyàn tó lóko, ó lóko nídìí, ẹja sí wòwò, ó lóko. Ẹ fún láwọ́ọ̀dù obìnrin. Ṣé yàwó ni àbí wèrè ló yá yìí? Are you acting movie in drama in real life? Abi, what are you doing in your life? Are you acting drama in real life? Mama acting movie in real life. Ẹ ti ṣe movie yẹn ọ̀tọ̀. Premier, ẹ wá lọ fún ọkùnrin tó lóko tó fi owó ṣòbò, ó fowó ṣe ìdí ọyàn. Òun wá ní ìwọ Bobrisky àgbọn fè yẹ náà. Okay, now, you, brotherhood, where we know, can they call yourself sisterhood? If you call my hood, tó bá múra bí obìnrin, I go beat you. Wọ́n máa fi hood bá tiẹ̀ jẹ́. Firewood náà máa fi nà yẹ.
When you come, if you come my area, they may never party. You are brotherhood. Brotherhood, don't call yourself sisterhood. You're back by the moment because I have you to buy the Ajao. You're Mogino, firewood, if you buy it. And you don't buy it anyhow. Oh, yeah, one. So, if I'm a promoter, I want to do dinner. I for what she did. Oh, for what she do, for what she do, for what she do, for what she. Now, Bobrisky responded to Portable with this, writing in her stories or her in the story, Sha. But Ogun won't buy your mama. Waiting concern me with your life. I resemble your fellow people in the ghetto. Now God will punish you. If you try shit with me, I will take you to where they will deal with you and your dead career will end finally. Oluri Brukwamwale. Hey, you see, that was finishing. That was finishing, but it did not end there. Because afterwards, a whole conversation happened in their DMs that got leaked by Portable. Wahala. lórí burúkú ológun àná á ṣí èrè èmi já wọn lórí burúkú tó ń gbé kiri ni àbí mi já wọn lórí burúkú tó ń fún lówó ni ayé jẹ máa bàjẹ́ ni ayé ìyá ẹ̀ bàbá ẹ̀ ogun yín ẹ máa ṣòfò ni olórí burúkú játijàti á ṣí èrè èmi á gbé ìyá ẹ̀ ọ̀ní rí ẹ mọ́ màá gbé ìyá ẹ̀ níbo ló ti lọ ṣèbọ̀ ọgbẹ́ ọtí ẹ̀ mọ́lẹ̀ ọ́ rìlíìsì ẹ̀ ni èmi á gbé ìyá ẹ̀ ọ̀ní rí ìyàwó ìyá ẹ̀ mọ́ àbúrò lórí burúkú ni ẹ ta ló ń bá fà á ó ní jèrè èmi já àwọn ibi tó ń gbé èmi gbé ní ibi pínọ̀kì mò ń gbé lọ gúgú iye tó ń ta pínọ̀kì ilẹ̀ ń pínọ̀kù ó fẹ́ fọ́ra 60 million àbúrò orí burúkú yàrá ìyá ẹ̀ èmi já ibi tó ń gbé ó dàbí ó ṣà ni kò ní dá fáwọn tó ní ẹ kò ní dá fáwọn tó bí ẹ ó ní jèrè àwọn ọmọ tó bí nígbà ọ̀rọ̀ yóò ti ẹ̀kọ́ ó dá sí ó máa kú ó máa ṣokú mọ́ ẹ lójú ni. Àṣìrò olórí burúkú orí mi tí mo bọ́ọ̀sì Polanco sáìnì mi olórí burúkú ara ẹ lọ́sẹ̀ ní DM fún wọn kọ́ sáìnì ẹ olófò aláyé bàjẹ́ ìkan wọ̀ ọ̀lẹ tí bá ráyè títí ẹ máa wú ẹ máa tún gbé ìyá ẹ ò ní kúre àwọn ọmọ tó ń bí kiri tó ń bú kiri tó lè tọ́ wọn ọ máa ṣókú mẹ́ lójú ni. Aláyé bàjẹ́ àwọn ọmọ billionaire ń sọ̀rọ̀ àwọn ọmọ gidi sọ̀rọ̀ àwọn ọmọ ghetto àwọn ọmọ get inside bíi tiẹ̀ náà sọ̀rọ̀ àwọn ọmọ dirty boy bíi ti ti ọlọ́run tó kì í fọnu ó ń sọ̀rọ̀ ìyá ẹ̀jẹ̀ máa gbé ẹ̀sìn gbẹ̀yìn ni. ìyẹn ìwọ Bobrisky ọlọ́ba tiẹ̀ jẹ́ where you wan send me go I never go you dey mad no be you dey do bad thing no be you dey fuck man to man you dey use your dick God create you have dick. Brother, you are my brotherhood. You are dick. Bro, you turn yourself to woman. You are not fucking man to man. Are you fucking crazy? Ogun kill you, Bobrisky. Oh, my shame. Aboyawiri. Me, I'm uploaded. Mama cast you. I will cast you. I will casted you. Ikwe, Omando Dini. God create you. Now, man, you be. Olori Buruku. Oh, ni Jerry. Olori Buruku. Adodi. You use money do Bobrisky. You use money do nyash. Money do face. Come go collect best female. Show me in any. Jagoja is wo show le sige. Can you beg us in? Can you open your chest? Olórí burúkú abirun. No be abirun lóye. Nyash no be nyash that they fuck with that they give you money ni abolórí burúkú ni ama cause ọlọ́pàá ma gbé. Who you know? People wey you know won't know me. Me I'm a star. I'm a hero. I'm a man. Manhood. I have my manhood, young brotherhood. I don't change myself. So I'm proud of myself. I'm a man. I'm a guy. Aboloyibu, you call me dirty nigaro? Oloribu no be you dirty. Your man dirty. Oloribu devil. Angel. Send our angel of devil. Send here wa. Devil. Devilish. Bobrisky. Devilish. Kini àwọn ọmọ ẹ fẹ́ máa sọ Oloribu. Man wait on. Himself to woman. Congo collect woman word. O ti kasi. O fowó ṣòbò ni. Àtòkù okolo ẹ̀ndì ẹ̀. Burúkú ni ìyálà ìyá ẹ̀. Ìyálà ìyá tó bí ìyá ẹ̀ lórí burúkú ni. Jẹ́ ń sọ bo ijó lórí burúkú ọmọ jẹ́ ń sọ fún ẹ léni. Àwọn ọmọ tó bí òótọ́ wọn.
ṣebí kan ìyàwó lára àwọn ìyàwó ẹ̀ sì jáde tó sọ pé 150 lórí burúkú ọmọ òfò ara ẹ̀ ló sẹ́ndì láti bí oṣù mélòó àná ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti ó máa pa ẹgbẹ́ yìí ni kọ́déètì ní sílẹ̀ ó máa pa ìjà ẹgbẹ́ yìí ni ó máa pa ẹbí ẹran ni olórí burúkú ní pé wọ́n ọ̀tọ̀ ẹni ó ní pé gbogbo ẹ̀rọ fẹ́ máa bá sọ̀rọ̀ yẹn ní àwọ̀ ni èèyàn kan máa kó ẹ lọ́gbọ́n lórí burúkú ọmọ òfò òrè yín ẹ̀ bó ṣe yín ni ọmọdún mélòó ni ẹ ọmọdún mélòó ni ẹ téyàn ti rí bẹ́ẹ̀ yẹn igbó ti ba yí ẹ jẹ́ àwọn ẹgbẹ́ yẹn ya tàtú gidi pẹ̀lú owó gidi ó tàtú ara ẹ ó lówó gidi náà wọlé tó ń gbé ó dàbí ilé iṣẹ́ ilé tó ti ń ṣoògùn ilé tó ti ń ṣoògùn ó ní kú síbi táṣù ẹ wà ó ní jèrè ipe ọ̀rọ̀ yóò ti ẹ̀kún ẹ̀ lọ síbi tó wà ní kò ti report ibi tó bá wà ní. Na me you wan drag? If you drag me go anywhere, we go settle am. You dey hear? Na you dey go lock ìwọ ẹran okùn ẹran okùn tó yẹ kó so lókùn pa. Bobrisky ó yẹ kó so yẹ lókùn pa. Ó wà náà tó bá yé jẹ́ olóyè burúkú. Can you gbé gẹ̀ẹ́sì ni? Who born you? What's your surname? Give us your date of birth. Mo see whether na man abi na woman you be Ogun kill you. One go say you go call me when they go lock who? Aboloyi buruku ni people wey you know dey fall for me. I want to people wey you want know. I'm a star. Star don't beg to shout. Aboloyi buruku, did I message you? You message me. You go post. Aboloyi buruku, you go collect. Woman award na make me fire you. One spoil life. Mo ń bàjẹ́ wọ́n kò bí ìjà ẹ̀dá lọ s'Abuja lọ rìpọ́tì mi. Mo ń bàjẹ́ náà nìyẹn. Ó yá lọ rìpọ́tì mi. Mo ń dúró díẹ̀. Ó kàn rojọ́ ó kàn send voice note ni èmi á block ìjà ẹ̀dànù sìn ṣé mo follow ìjà ẹ̀ ni wọ́n ló follow mi náà mo mọ ìjà ẹ̀ rí náà wọ́n ló follow mi náà ò ní jèrè lọ rìpọ́tì ó dáa mò ń bàlù jẹ́ àbí mò ń bàtà jẹ́ mò ń bòde jẹ́ lọ rìpọ́tì tó bá rìpọ́tì ò ní kúre ó máa gbé ẹ̀kú ẹ̀ wá sílé wá sí ẹ̀ ni olórí burúkú máa ṣàǹfààní ìwọ lọ́rọ̀ lẹ́nu ni ìwọ lọ́rọ̀ mi lẹ́nu náà ìwà ṣe èrè. Ìyálà ìyá ẹ̀ Bobrisky jẹ́ ń gbé ẹ débẹ̀. Are you married? Who marry you? Who born you? Post your surname. Post your mother, post your father. Post your relative. Ogun kill you. Are they proud of you? I'm proud of myself. My family are proud of you. Ogun kill you, Bobrisky. I'm proud of my family. Oh my God, my investment money, my investment here. I'm not a Mugun. Ogun ve paisa. God don't bless Mugun forever. But Mugun, I love but again. Come, I come from the trenches. I'm a king. I have money. I dey among the richest. Aboloyi buku ni where are you? Talomo. Agbena ma je ye lo ko ma no ye pa ma ta ya si wo agbeni ki ko wa. Gay ni agbeni Bobrisky gay. You are a gay. Akele buku ni you are a gay. Taba mu ya ma no ye pa. That place is charge yesterday. I'm a tell you as well ni. Taba poko di ama no ya power station ni. So bro, any day won't see you Bobrisky. Taba pa Ipe ò ní gba èsì voice note yẹ. Abolórí burúkú ni ẹ bolo ti bí ẹ bolo ti tó ẹ. Ìyàwó ló tó ẹ. Ìyàwó ló bí tó tọ́mọ òfò tó tọ́mọ òṣì tó tọ́mọ játijàti tó tọ́mọ abirùn. Ibo ni olóòṣì èrè lọ́mọ ni èmi gan ò gbádùn mo ṣì lọ bí mi sí ibo lọ bí ìyá ẹ sí àbúlórí burúkú tó dáhùn package lórí Instagram tó dáhùn package ò ní kú re ò ní kú síbi táṣẹ wà àwọn ọmọ ẹ máa kú lójú ẹ ni ó máa fọwọ́ ẹ gbé àwọn ọmọ ẹ sìn ni ipò ó sì wá tọ́ mi wá bá mi yẹn ikú ló máa gbẹ̀yìn láyé ẹ ọmọ òfò eléyìí rúnrún. Ìyálà ìyá ẹ who follow you. I mistakenly follow you ni mo rò pé bò ní ẹni. Èmi ṣe àrògbé bóyá bò ní lágbègbè mi ò mọ̀ pé òun náà gbé Bobrisky àti ìṣẹ́ni ìbí òbó. Mo rí ẹ tó wọ pátá lásán tó wọ òbò lèmi pè yẹ Aboloyi buku ni ẹ lọ sí Abuja. We in Abuja boy who don't know us for Abuja. I start my career in Abuja. I'm a music. I do music for living. So ń gbé ògùn fẹ́ pa ẹ̀ṣẹ̀ mi musician ọlọ́fẹ́ bá ti yẹ ẹ̀jẹ̀ ṣá. Ṣé bẹ́ẹ̀ nọ́bì Abuja dà àwọn ṣọ́kẹ́ àwọn òkè ẹ̀rìmọ́ndọ́ díẹ̀ àmọ́kàsí ẹ̀. Àwọn ọ̀gá lọ́mọdé di àbí. Okay. I don't know people. Àwọn ọ̀bà yẹn jẹ́ okay, you accept say you dey spoil life. Àmọ́ àrùn yẹn lẹ́wọ̀n. Say you accept say you dey spoil man. You dey spoil man. Ondodi onídìí. Àmọ́ àrùn yẹn lẹ́wọ̀n. Ṣé mo pé you don't accept say you dey spoil man to man? Oh yeah, no worry.
Abuja don't know more. You know people for foreign, they know you for London, America. Olórí burúkú ó ṣe unfollow mi. Ó ṣe unfollow ọ̀rọ̀ dùn. Olórí burúkú ajá ti jàtí. Mi ò follow ẹ because mi ò lè follow ẹranko. Ẹranko ni ẹ náà, ó ní dọ̀tí ni ẹ. Ó dó olówó lọ́wọ́. Mọ́tò wo ló ń wà? Ṣó ti rówó ra G-Wagon 250 million. So ti rí owó ra G-Wagon 2020 latest G-Wagon 240 million 250 million. So ti rówó ra wọ bí ìyá ẹ̀dá. Gbogbo ilé ẹ̀gàn tó yé bẹ́ẹ̀. Ilé tó ń sùn gan tó bẹ́ẹ̀. Olórí burúkú mo fò. Ó fún máa sọ̀rọ̀ sí èmi. Ìwọ ọmọ játijàti. Mo ti bẹ́ẹ̀ screenshot follow mi. Màá bẹ́ẹ̀ post sórí page mi. O follow mi ni mi jẹ́ follow ẹ̀ padà. Mi lè follow olóorun ara ẹ̀. Ó dọ̀tí olóorun ni ẹ́. Olófo. Ó fún mi ní best female dress lọ́pàá ẹ̀. Guys, just let us know who do you think won or is winning or won this battle? Is it Bobrisky? I'll be Portable. The way they throw insult. Some of this is hot to two people like this. This thing is not going to die down soon. Or obviously, they will not fight, they will not throw punches. But the insult with these two they carry for head, for mouth, they are not. It's not good though. Hello.